Màmá mi ló máa ń kọ orin kan nígbà tá a wà ní kékeré. Wọ́n á sọ pé, "O ò kọ́ ọmọ rẹ wálé mọ́ ọmọ rẹ o. Adìẹ yọ̀ọ̀yọ̀ ọmọ rẹ dà o. Iṣẹ́ mi kò ní jẹ́ iṣẹ́ oníṣẹ́. Owó mi kò ní dòwò àṣínú o. Ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe mi ṣe." Wọ́n á tún máa kọ́ báyìí wá ní, "O ò kọ́ ọmọ rẹ wálé mọ́ ọmọ rẹ o. Adìẹ yọ̀ọ̀yọ̀ ọmọ rẹ dà o. Iṣẹ́ mi kò ní di iṣẹ́ oníṣẹ́. Kí iṣẹ́ mi kó má di iṣẹ́ oníṣẹ́. Owó mi kò ní dòwò àṣínú o. Òwò tí mò ń ṣe kò ní di òwò àṣedànù. Ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe mi ṣe. Gbogbo ohun tí mò ti ń ṣe tó jẹ́ tèmi, tí ń fi jèrè, tí màá fi jèrè lórí ẹ̀, ẹni ẹlẹ́ni ò ní gba ìṣe tí èmi ṣe." Wọ́n á máa fi kún pé tó bá dọjọ́ ìkúnlẹ̀, abiyamọ ò ní lè dákẹ́. Pé tó bá dọjọ́ ìkúnlẹ̀ o, nígbà tí wọ́n bá ń bí ọmọ, abiyamọ ò ní lè dákẹ́ ariwo. Ìtumọ̀ orin yìí kò yé mi nígbà tá a kéré gan nígbà náà. Ìgbà tí mo wá dàgbà, tí mo tó báyìí, mi ò tí ì dàgbà o. Bí mo ṣe ń dàgbà sí ni òye náà ń dé. Mo wá ṣẹ̀ṣẹ̀ ń rí ìtumọ̀, mo dẹ̀ ń gbọ́ ìtumọ̀ orin tí màmá mi máa ń kọ fún wa nígbà tá a wà kékeré. Wọ́n máa ń dá orin yìí ni, àwa máa ń fetí kọ. Kì í jẹ́ pé bí wọ́n máa ń pè wá jókòó la máa bá kọ́ tẹ̀lé wọn lẹ́yìn rárá. Wọ́n máa dá, àwa máa fetí kọ. Kí ni ìtumọ̀ orin yìí? Ṣé rí, nínú Yorùbá, wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan pé Agba èrè. Bí mo ṣe sọ yẹn, ó lè má yí ọ̀pọ̀lọpọ̀, àmọ́ màá pè é ní orúkọ tí wọ́n máa ń pè. Èmi kàn pè é ní Agba èrè ni. Ó ní orúkọ gan tí wọ́n máa ń pè láti bẹ̀, láti inú Agba èrè ni wọ́n ti yọ ọ̀rọ̀ yìí jáde torí wọ́n pè papọ̀ ni kò jẹ́ kó yé wa. Wọ́n máa ń pè ní agbèrè. Wọ́n ní alágbèrè ní ọkùnrin náà. Wọ́n ní alágbèrè ní obìnrin náà. Àwọn tí wọ́n máa ṣe, kí ni Lárúbáwá ń pè? Ṣìnà. Àwọn tí wọ́n máa ń yan àlè mọ́ ìyàwó wọn lára. Àwọn tí wọ́n máa ń yan àlè mọ́ ọkọ wọn lára. Àwọn ni wọ́n máa ń pè ní alágbèrè. Kì í ṣe obìnrin tí kò tí ì lọ ilé ọkọ tó ń kọ́ ọkùnrin ká ni wọ́n máa ń pè lálágbèrè. Kì í sì ṣe ọkùnrin tí kò tí ì fẹ́ ìyàwó tó ń kọ́ àwọn obìnrin ni wọ́n ń pè lálágbèrè. Ó ní orúkọ tí wọ́n ń pè yẹn, àmọ́ kì í ṣe bẹ̀ là ń lọ. Ohun tí wọ́n máa ń pè ní alágbèrè ni àwọn àgbàlagbà tí wọ́n ti wà nílé ọkọ, tí wọ́n bára wọn ṣe ìṣekúṣe. Àwọn ni wọ́n máa ń pè ní alágbèrè. Kí wá ló dé tí Yorùbá fi pe ohun tí wọ́n ṣe ní alágbèrè? Ó ní pé, ṣé ẹ mọ̀ pé ọkùnrin tí yóò ṣe ṣìnà pẹ̀lú obìnrin yóò ná owó. Èrè owó tí yóò sì ná ni bóyá bí owó tí ó pa níbi iṣẹ́ látàárọ̀. Ó lọ síbi iṣẹ́, ó wá pa bí ẹgbẹ̀rún mẹ́wàá ká sọ báhun, ká fi yàn ṣàpẹẹrẹ. Ká lọ pa ẹgbẹ̀rún mẹ́wàá yẹn bí 10,000 naira. Ó máa gba ilé ìtura tí òun àti obìnrin wọn ti ṣe wọ́nranwọ̀nran. Bóyá wọ́n gbà yùn ní ẹgbẹ̀rún márùn-ún, 5,000 naira. Bóyá nígbà tí wọ́n á délé bí tí wọ́n ti ṣàgbèrè, tí wọ́n gba bẹ̀ ní ẹgbẹ̀rún márùn-ún, 5,000 naira, wọ́n ó jẹun, wọ́n sá jẹ nǹkan kan tó ṣe nǹkan. Tí wọ́n bá jẹun ẹgbẹ̀rún méjì, tí wọ́n bá yóò kú bí ẹgbẹ̀rún mẹ́ta, 3,000 naira lọ́wọ́ ọkùnrin tó fẹ́ ṣe àgbèrè. Nígbà tí wọ́n bá ṣe tí wọ́n ó ṣe náà tán, yóò sá fún obìnrin lówó. Ó lè fún yín ní bí ẹgbẹ̀rún méjì tàbí kó fún ní bí ẹgbẹ̀rún méjì àbọ̀. Yóò kú àpò méjì àbọ̀ sóun náà lọ́wọ́, ìyẹn 500 naira. So nígbà tó bá kú àpò méjì àbọ̀ sóun náà lọ́wọ́, yóò sá délé. In tó fẹ́ lé àtàwọn ọmọ wọn ó sá jẹun. Yóò wá sọ pé kò sí nǹkan kan lọ́wọ́ òun. Ṣé ẹ rí pé ohun tó ṣe, wọ́n ti gba èrè iṣẹ́ tó ṣe. Èrè iṣẹ́ tó ṣe ní àti àárọ̀, ọ̀sán, alẹ́ rẹ̀, gbogbo ọjọ́ náà ó ti fi ṣe èrè síbòmíì. Wọ́n ti gba èrè tó yẹ kó nǹkan jẹ. Yàtọ̀ sí pé bóyá ó tún yẹ tún wá jẹ́ pé kò rí èrè mú délé. Ohun tó tún ṣe, ó tún ba ọjọ́ ti ẹ̀gan náà jẹ́. Ó ṣe é ṣe kó jẹ́ pé bóyá kò tí ì sọ́mọ, ọmọ ò tí ì wọ́, àmọ́ òun gangan ò ní láṣọ gidi lọ́rùn. Torí pé kí ni ohun tó yẹ kó fi jẹ oúnjẹ gidi sínú ara rẹ̀, òun ni wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀. Ohun tó yẹ kó fi ra aṣọ gidi sọ́rùn ara rẹ̀, òun ló ti fi ṣe èrè síbí kan yẹn. Wọ́n ti gba èrè ọwọ́ rẹ̀. Òun ni agba èrè tí Yorùbá ń pè ní agbèrè. Báwo wá ni orin tí mo kọ ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ṣe bá agba èrè mu?
wọ́n ní o kọ́ ọmọ rẹ wálé mọ́ ọmọ rẹ ò kì í sọmọ tán bí ni orin ìtumọ̀ sí. Ó ní pé iṣẹ́ tó o ṣe o kéré rẹ̀ wálé, adìrẹ yọ̀ọ̀yọ̀ ọmọ rẹ dà ó, akíkanjú èèyàn tó ń ṣiṣẹ́ èrè tó wá rí ń bẹ̀ dà. Iṣẹ́ mi kò ní di iṣẹ́ oníṣẹ́, gbogbo iṣẹ́ tí mo ṣe látàárọ̀ ọlọ́mọ má jẹ́ mi ò ná dànù. Èwo mi kò ní dòwò àṣenú o, gbogbo wàhálà tó ṣe látàárọ̀ tó làágùn tó ń ṣe wọ́nranwọ̀nran káàkiri tó ń ṣiṣẹ́ lọ tó ń ṣiṣẹ́ bọ̀, ilé aṣẹ́wó ló kó sí, owó rẹ ti dòwò àṣenú, ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe mí ṣe. Nígbà tó bá wá ṣe báwọn tó ti yànlè tó ti ṣàgbèrè tó ti náwó bòmí, ìyàwó tó fẹ́ lé tí ò bá lè fara dà wàhálà yóò kúrò ń bẹ́ẹ̀. Ọkùnrin míì ni ó máa bá tọ́jú ìyàwó, ni ó máa bá tọ́jú ọmọ. Nígbà tó bá wá tásìkò kó jèrè, ẹni ẹlẹ́ni yóò wá gbà sí ẹ̀sẹ̀ torí pé kí ni àwọn tí wọ́n tọ́jú ẹni tó dá tọ́jú ọmọ ó ní ọmọ ó fún ní èrè. Ẹ gbọ́, ẹni tó bá tọ́jú ọmọ ni ó jèrè ọmọ. Ẹni tó ṣiṣẹ́ kí ọmọ ó lè bá sóríire kó lè bá là ó ní ó jèrè rẹ̀. Wọ́n sọ pé ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe mí ṣe. Nígbà tí ò bá ṣe ẹ̀tọ́ rẹ̀ lórí ọmọ lórí aya, báwo lẹni ẹlẹ́ni ò ṣe nígbà tí rẹ̀ ṣe. Tí ọkùnrin míì tó jẹ́ akíkanjú èèyàn tó lóyìnbó ń pè ní bóyá ẹ jẹ́ sọ pé bóyá ọkùnrin tó wà responsible tó padà gba ìyàwó mọ́ lọ́wọ́ tó fẹ́, ó gba ọmọ rẹ̀, ìyẹn wá tọ́jú àwọn ọmọ, ó tọ́jú ìyàwó. Ẹ dákun tọ́mọ bá dàgbà ta ni ó mójú. Sẹ́yìn pé Yorùbá sì sọ̀rọ̀ wọn kó wọ́n ní agbọ́mọjú lọmọ mójú. Ẹ gbọ́, gbogbo ẹni tí bá wá ń ṣe àgbèrè ẹ rí i pé wọn kì í ní àkójọ torí pé kí ni gbogbo èrè tó yẹ kí wọ́n fi ṣe àkójọ wọn tó yẹ kó wúlò fún wọn láàárọ̀ ọjọ́, bí wọ́n bá tẹ̀lé pọ́n fàárọ̀ ọjọ́ ṣiṣẹ́ tó yẹ kó wúlò fún wọn lọ́jọ́ alẹ́, gbogbo ẹ̀ náà ti fi ṣe ìṣekúṣe tán ti gba èrè lọ́wọ́ wọn. Bí wọ́n bá dojú alẹ́ wọn á máa rìn rádaràda káàkiri wọ́nranwọ̀nran káàkiri, ọ̀pọ̀lọpọ̀ wọn á máa tọrọ jẹ. Kì í jẹ́ pé wọn ò ṣiṣẹ́ ń gba kékeré o, àmọ́ wọ́n ti gba èrè ọwọ́ wọn ni. Ẹ gbọ́, ẹ jẹ́ nǹkan rìn lẹ́ẹ̀kan sí wọ́n ní o kọ́ ọmọ rẹ wálé mọ́ ọmọ rẹ o, adìrẹ yọ̀ọ̀yọ̀ ọmọ rẹ dà o. Iṣẹ́ mi kò ní di iṣẹ́ oníṣẹ́, múra kíṣẹ́ má di iṣẹ́ oníṣẹ́. Owó mi kò ní dòwò àṣenú o, bágbèrè bá ń wú ọ ṣe kó owó pamọ́, má jẹ́ kó owó rẹ dòwò àṣenú. Ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe mí ṣe. Iṣẹ́ tí mo ti ṣe láàárọ̀ lọ́sàn-án bó bá dọjọ́ alẹ́ kí n rérè rẹ̀ jẹ, ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe mí ṣe. Ohun tó wọ́n fi kún pé bó bá dọjọ́ kúnlẹ̀ abiyamọ ò ní lè dákẹ́. Tó bá dọjọ́ ogbó, ìgbà náà gan la lè pè lọ́jọ́ kúnlẹ̀ tí kò sí nǹkan kan mọ́. Gbogbo àwọn èèyàn tí wọ́n wá jọ ṣiṣẹ́ táwọn kówó jọ tí wọn ò jẹ́ kí a gba èrè ọwọ́ wọn dànù. Táwọn bá wá ń jayé tí wọ́n ń jẹ ohun ọmọ, tóun náà ti fi nǹkan pamọ́, táwọn náà fi nǹkan pamọ́, táwọn náà ń jèrè ara wọn. Yóò máa fọwọ́ kí ọ̀gá wa ń bẹ pé tóun sì ṣe dáa. Àwọn tí wọ́n wá ti ṣe tí wọ́n jèrè ara wọn tí wọ́n jèrè ọmọ náà, mo wà nílé dákẹ́ pé ìbá wí fún ọ nígbà tá a kéré tá à ń ṣiṣẹ́ ìbí wọ́n ń gba èrè fúnra ara rẹ ló ń gba èrè ọwọ́ ara rẹ dànù ló ń ná síta. Bó bá dọjọ́ kúnlẹ̀ abiyamọ ò ní lè dákẹ́ o. Fún ìdí èyí ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ nídìí ọ̀rọ̀ yìí ò ní pé gbogbo ẹni tí ń bá ń ṣe àgbèrè ẹ lọ dínkù torí ọjọ́ alẹ́ ni o, kì í sì torí ìsìn. Ẹ lè mọ́ tí ríro ní àsìkò táwa yìí tó yẹ pé tó bá di ọjọ́ alẹ́ ọlọ́mọdé akíkà àbámọ̀ bọ́nu. Èmi ní ti yín tòótọ́ orúkọ mi ò yí padà, Kúnlé Bámijí náà ni ẹ̀mọ̀ sí ọmọ kékeré òun tí ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àgbà tó sì ń fi ọ̀rọ̀ àgbà tú àwọn èèyàn ní ọkàn tó sì ń sọ ọ̀rọ̀ kí Elédùmarè kó jẹ́ a pàdé ní ìgbà míì. Ire o, àrèjù báyìí lọ.